bàbá wa Mudir Markaz ànábì tọ́lọ́ rán sí wa ni wọ́n. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀kátì gafà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ike Allah azza wa jal àtọ̀rọ̀ ilé jẹta rẹ̀ kọmọ bá nàbọ̀ Muhammad kọmọ bá wọn rálé rẹ̀ kó sì mọ́ bá wọn sọ̀hábà rẹ̀. Ẹ̀mọ̀ yawa nínú Islam lórí súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akírawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo alágbọ́ ìsọkúsọ tí aláìmọ̀kan aláìdákanmọ̀ òpè ìmọ̀ òpè ẹ̀kọ́ òpè ìmọ̀nà nínú kanú àwọn aláìmọ̀kan tí ń bẹ lẹ́yìn Mudirul Markaz Habibullahi Adam. Gbogbo alágbọ́n tó sọ ẹ má ṣàbàwà ṣí ẹ ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí kí ó lè bá kan àwọn tí Allah bẹ̀ẹ́ dá tí ó lo fídíò yìí ní sábàbí fún tí wọ́n fi mọ̀nà kó lè bá kan wọ́n lára. Haruna Rashid, ṣé ayé tó dá ló sì ń gbé báyìí? Haruna Rashid so ìwọ kàn jókòó ní jókòó àìmọ̀kan àtòdó sì máa sọ jágbàjàgbà jáde lẹ́nu ipe Mudirul Markaz òun ni ànábì tí Ọlọ́run bá rán sí ibra Allah bẹ̀ẹ́ dà ti rán ẹ̀rídà áyádà hadithudà so orí burúkú tó ń bá ká ìṣóhun ló fẹ́ kúlé lórí ni ìrẹ́ Haruna Rashid. Ṣé ìlànà òfò tó dáwọ́lé yìí ṣé n tó fẹ́ parẹ́ lé lórí nìyẹn, ṣé n tó fẹ́ gbé pàdé ọba tó dá ẹ nìyẹn? So then kò tí ẹ ní ìdíkọ̀ ẹ̀ṣẹ̀ máa sọ pé Mudiru ni ànábì tí Ọlọ́run bá rán sí. Àwa náà mọ̀ tẹ́lẹ̀ pé ẹ ti mú Mudirul Markaz ẹ ti mú ní ànábì ìyẹn Habibullahi Adam àmọ́ pé ẹ ti sọ́dà ànábì oye. So àmọ́ yẹ kó mọ́ bá rẹ̀ dúpẹ́ ipe o lo ìṣẹ̀mí lásìkò àwọn Abubakarin. So in tí wọ́n ṣe fáwọn Musaylama al-Kadhdhab òun ni wọ́n bá ṣe kíni òun ni wọ́n bá ṣe fún wọn náà. So in tí wọ́n ṣe fáwọn ẹni tí wọ́n kílẹ̀mù ìjà ànábì àbíkẹ́ tí wọ́n ń fi ìjà ànábì rinlẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sí ànábì lẹ́yìn ìgbà tí Allah bẹ̀ẹ́ dá ti sílì ìjà ànábì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam, irú rẹ̀ ni wọ́n náà bá ṣe kíni ló bá fojú rẹ̀ rí. Allah bẹ̀ẹ́ dá sọ fún ànú Qur'anul Karim ipe wa ma Muhammadun, Allah bẹ̀ẹ́ dá sọ fún ànú Qur'anul Karim ipe ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. Annabi sallallahu yìí ṣe bàbá ẹni kọ̀ọ̀kan yín oye nínú àwọn ọkùnrin yín àtà àwọn obìnrin yín, ṣùgbọ́n òjíṣẹ́ Allah bẹ̀ẹ́ dá ló jẹ́ àti paríparí àwọn annabi. Khutimat bihi nubuwa, wọ́n fi annabi parí ìjà annabi. Wa tuthbitu li jahilikum li safihikum li ghabiyyikum annubuwata. Wọ́n fi annabi parí ìjà annabi, ìwọ sì ń fi ìjà annabi rinlẹ̀ fún aláìmọ̀kan yín tẹ́ ń gbé káàkiri. Ọ̀nà wo ló fẹ́ gbà fi ìjà annabi? Ìrẹ́ Haruna Rashid. So ó mọ̀ pé tán bá fi tẹ́nìkan bá fi lè kílèmù pé lágbájá yìí ipé ànábì ni, tẹ́nìkan bá fi lè àyánà ẹnìkan pé lágbájá yìí ipé ànábì ni, ó gbọ́dọ̀ mú ẹ̀rí rẹ̀ wá nínú Qur'anul Karim àbí sunnah ànábì sallallahu alaihi wasallam. Oye tá bá ń sọ ipé àwọn ànábì náà ipé ànábì ni wọ́n, ẹ̀rí ń bẹ fún ni. Inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tí ń fi ìjà ànábì àwọn ànábì náà àtàwọn ànábì mi Allah bẹ̀ẹ́ dáadáa kọ mọ́nà Qur'an ti fi rinlẹ̀. So torí ẹ̀ ló yẹ já sí wípé so àwọn ànábì Allah bẹ̀ẹ́ dáadáa kọ mọ́nà Qur'an àti tó kọ wọ́n wá ní súnà ànábì ọ̀sálẹ̀mù ó gbọ́dọ̀ tayọ àlá rẹ̀ dákọ ẹnìkan pẹ̀lú ọkọ rẹ̀ kó sọ pé ànábì ni ẹni yìí láláì rí ẹ̀rí rẹ̀. Oye báyìí. So àwọn ẹni tí ó kọ wọ́n wá wáyé pé ànábì ni wọ́n pẹ̀lú ẹ̀rí ó gbọ́dọ̀ gbàgbọ́, àtàwọn ẹni tó kọ wọn wáyé pé ànábì àtàwọn tó kọ wọn wá náà ṣùgbọ́n tí wọ́n jẹ́ ànábì ó gbọ́dọ̀ gbàgbọ́ pé ànábì ni wọ́n, àmọ́ ó gbọ́dọ̀ àyánà àwọn báyìí pé lágbájá yo ànábì wá ní láláìsí ẹ̀rí rẹ̀. So ẹ wá ń sórí burúkú káàkiri inú yín wá ń dùn.
so eléyìí náà ní ìsìn fáàrí ló sọ pé òfin ṣe o mọ̀ pé rídà kúfùrù ló fi ń romú yẹn o mọ̀ pé ìjẹ́kẹfìrí ló gbé símú tó ń ṣe kíni tó ń fin símú bí àṣà Allah bẹ́ẹ̀dà yóò fi ọmọ náà oye so àìpé orí rẹ̀ Allah bẹ́ẹ̀dà yóò ṣe kíni yóò bá wa kókó yóò bá wa forí pípé sí Haruna Rashid ẹlẹ́nu ń já wáyà mùdírù ni ànábì tọ́lọ́run rán sí yín tó bá dijọ́ ìgbéra alkiyama tó sẹ́yìn mùdírù àwọn mùsùlùmí ó sì tó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam so jẹ́ ń bọ́ ṣe ládùá tó bá dijọ́ ìgbéra alkiyama lágbára Allah bẹ́ẹ̀dà ò ní tó sẹ́yìn ànábì ẹ̀yin mùdírù ló tò sí sàmì rẹ̀ tó bá tó bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ó dá lójú pé ànábì ni habibu yóò sàmì àdúrà tí mo ṣe yìí ipe tọ̀ ànábì ò ní sí pẹ̀rẹ̀ Haruna Rashid jọ́ ìgbéra alkiyama o habibu ni ó wá sí pẹ̀rẹ̀ àwọn kàtà àdẹ̀sìn owó rẹ̀ kúrò. Na'am, barakallahu fikum ẹ̀mà nínú ẹ̀sìn wa lórí fundraising tí a ń bèèrè fún tààlà fẹ́ fi ra ilẹ̀ fún lékèwà àti mọ́sálásí táyì sọ pé ilẹ̀ náà lọ fún 14 million naira alhamdulillah lọ́wọ́lọ́wọ́ báyìí Allah bẹ̀ẹ́dà ní ká ti rí 8,610,000 naira Allah bẹ̀ẹ́dà ní ká ti ṣe kíni ká ti rí báyìí ní ìtọ́ túnmọ̀ sí wípé ó kù bí 5,390,000 naira níwájú wa tí ó fi pé àwọn tó Allah bẹ̀ẹ́dà ní kí wọ́n ti dá sí abẹ́ Allah bẹ̀ẹ́dà kó mọ́ ṣàbàwà sẹ́yìn lẹ́sàn lórí lẹ́yìn bí àtàlkìyàmà kó sì fi aljanna ṣe ẹ̀san fún yín àti fáwa náà èyí tó kùnà èyí tó Allah bẹ̀ẹ́dà bá ṣe àlékún arziki fún àti gbàláyè fún nínú arziki ẹ má ṣàbàwà dá sí kí Allah bẹ̀ẹ́dà má ṣàsan wá ní ẹ̀san lórí àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf jazakumullahu khairan wa barakallahu fikum.